Africa Content TV. On the 19th Walimatul Quran òun yes sir, but ọmọ yín Fahima òun hafizọ lòun Fahima rèé láàrin wọn ọmọ tí mo kọ́ bírè ẹ̀gbọ́n rẹ̀ rèé àmẹ́mi kọ́ mo bí eléyìí ìyáálé mi ló bí àwọn eléyìí ni hafiz ana fẹ́ ṣe walima tahfizul Quran àwọn eléyìí kan fẹ́ ṣe walima al-Quran bàbá wa gọ́fúnà ní Ọ̀yọ́ state ẹjọ wà ń bẹ ni ààrẹ mùsùlùmí ẹjọ wà ń bẹ ni bákan náà ni ìkànnú àwọn lọ́balọ́ba lọ́dọ̀ wa ẹjọ wà ń bẹ ni ẹ̀yin náà rè níbí aṣíwájú rè ìyàwó ìyálọ́jà Ọ̀yọ́ state rè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tóbi bí yín pẹ̀lú ògo Ọlọ́run kò wọlá bó ṣe tóbi tó ní ọjọ́ náà ṣáájú ọjọ́ náà ọlọ́mọ fi mùsíbà tí kó tó jíjọ́ náà mùsíbà ò ní kàn gbogbo ẹ̀mí tí ò ní níbàtà pẹ̀lú sí àtàrùn ọlọ́ọ̀bà inú mi dùn púpọ̀ wípé mo rí yín mo á kó ìyàtọ̀ sí invitation tí ní another letter tó jẹ́ letter tìyín gangan tó jẹ́ special one ó ní ó yá fi gbogbo ẹ̀ lẹ̀ a wá gbé ìwọ̀n àpò yìí a wá gbé fún Ọlọ́run kó jọ kó bá a sàlẹ̀ kó ọlọ́run nàbí Muhammad al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Yes, sir. Jazakumullah khair. Bani o sọ gbólóhùn méjì. Ẹ ṣé ma. Alhamdulillah. Ọlọ́run bá mi dúró tì í. Ọlọ́run bá mi fi lẹ́nu kúta. Àmín ya Rabbi. Ọlọ́run ní fara ní. Àmín. Ọlọ́run ní fòṣì kan yín. Àmín ya Rabbi. Ẹ̀kọ́ tó ń jẹ́ àpàdà sí pé Ọlọ́run ní gbé wa. Àmín ya Rabbi. Ẹ̀kọ́ tó ń jẹ́ ẹ̀kọ́ tó yàn máa rí pé ìwọ Ọlọ́run bá kí ló kú ká tó lè tàtàrà mi máa fi yá Ọlọ́run ní gbé wa. Àmín. Bá ṣe ń so a máa so. Bá ṣe ń tu a máa tu. Àmín. Àdúrà tí ó ní gbà Ọlọ́run máa fi sí. Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ọlọ́jú èyí á wo gbogbo àwọn tó ń ta ìrànlọ́wọ́ á wà àwọn tó yẹ pé inú tiwọn náà ń dún lọ́wọ́ sí báwọn tó lọ́ àmì á wà àwọn tó lọ́pọ̀ ti wà bẹ́ẹ̀ tínú wọn ń dún ìpè ká bá làwọn fojú kọ́ yìí Ọlọ́run ní dọ̀rọ̀ yìí iṣẹ́ Ọlọ́run ọba ló ní lọ́wọ́ àwọn ọmọ ẹ̀dá tọ́ra wa ni ẹni tọ́lọ́run bá fi ìṣọ́ Ọlọ́run ṣọ́ ló fún lẹ́mí gígùn àtàlàfíà ẹni tọ́lọ́run ò bá fi ìṣọ́ Ọlọ́run ṣọ́ irú wọn làwọn ẹni tọ̀hún lẹ̀mí wọn máa ń kéré kò ń ṣe ìṣọ́ Ọlọ́run pé èèyàn wà nù mọ́tò kò ń ṣe ìṣọ́ Ọlọ́run pé èèyàn fẹsẹ̀ rìn ìṣọ́ Ọlọ́run oríṣiríṣi tó lọ súà lórí ọmọ lórí kan lórí ìní ẹ̀ lórí rírìn ẹ̀ lórí jíjẹ lórí sísun ẹ̀ lórí gbogbo kan lọ́wọ́ fi ìṣọ́ Ọlọ́run bá mi fi ìṣọ́ Ọlọ́run sí Ọlọ́run bá mi fi ìṣọ́ Ọlọ́run sí Ọlọ́run bá mi fi ìṣọ́ Ọlọ́run sí èèyàn ò lè wà kó má nà tẹ̀yàn tọ́ra ẹ̀ ẹ̀kọ́ tèmi kọ́ lọ́dọ̀ màmá tó bí mi nìyẹn kọ́ ló bá mi fọ́ lókè tí a bá tọrọ yìí pé kò sí àdánwò kan tó máa dé bẹ́ẹ̀ ló ń tọ́ra ẹ̀ ní àdọ́tọ̀ ni ká má rí ẹni tọ́lọ́wọ́n bá fi kọ́ wọn Ọlọ́run bá fẹ́ jẹ́ kó mọ rírì òun Ọlọ́run bá ní tọ́ba lọ́ba wá fi kọ́ wọn ẹ̀yẹn tó bá yẹ pé tas1 làdúrà ẹ̀wà tó jẹ́ kó jẹ́ tas2 pé wọ́n Ọlọ́run bá ìwọ náà nìkan ni mo gbọ́kànlé mo ò ṣe kọ́ mi àyàfi tó bá yẹ pẹ́ nìyẹn òun náà ń bá tèèyàn jẹ òun náà ń pààyàn jáyé òun náà ń ṣe ẹ̀kọ́ tọ́lọ́wọ́n òbí Elédùmarè ni yóò dì sí irú àwọn ìyẹn lọ́wọ́ bá máa dán tán ìwàsó oríṣiríṣi ẹ̀kọ́ lọ́wọ́ bá máa ń gbé yọ sí èèyàn ẹ wo èèyàn wàá ṣe ẹ̀kọ́ ọ̀ka wà ní lọ sí àjẹ́ lọ tọrọ ìdáríjì wà tó padà dé wà tó padà sí jẹ Ọlọ́run bò gọ́ Ọlọ́run bò gọ́ Ọlọ́run abàmì fún ẹ̀mí gígùn lè ní láìpẹ́ láti máa tọrọ fún èèyàn Ọlọ́run á fún ilé gbogbo ìwọ tí ọba ti ń jẹun bó jẹ́ gàrí léèyàn mu nínú ilé tó bá bọ́ síta ẹni tó bá sọ wípé o mu gàrí ni o tó bá sọ fún èèyàn pé o mu gàrí tó tún máa ṣe bóyá mẹ́ta lóní kó tó fọ́ kó wọ kójú ẹ tún mọ́ síta àwọn èèyàn yìí ẹ fi ẹ kàtọ́lẹ́sẹ̀ wàá sọ pé ẹni tó nílé tó ní gbogbo ẹ̀ tó ní ọ̀rọ̀ tó ní kọ̀ọ̀kan tí ìlú mọ̀ ká èèyàn mú gàrí inú ilé woro ló gbé aṣọ mẹ́ta ló ní ó wọṣọ ẹ̀ ó jáde síta ó yìí máa rẹ́ni tó máa sọ pé kí ló wọ̀
ẹni tí yóò bá sọ wípé gàrí ló mu lọ́mọ àmọ́ yìí pé gàrí ló mu ẹni tí yóò bá sọ fún yóò kọ́ gbára ikọ́ tó jẹ́ jáde níta ló wà ní èmi náà mo ṣàtọ̀ ló ń jẹ wá bẹ́ẹ̀ nulẹ̀ ṣé ọlọ́wọ́ bá mi fún lẹ́mìí ọlọ́run ò ní fara ní mọ́mí ọlọ́run ò ní fara ní ọlọ́run ò ní fara ní kò sí kéèyàn tẹ̀lé èèyàn kó má sa alábọ̀dé láàrin wọn èèyàn ọ̀rá ẹni ó ṣẹlẹ̀ sí ànàbí ọmọ mọ́lẹ̀ ó ṣẹlẹ̀ sí Jesus Christ Musa náà ṣóyè yín sí téèyàn bá sọ pé òun ò ní ọmọ téèyàn bí inú ilé ṣóyè yín sí tó bá ti lọ fi wọn ìkànnì wọn pé ẹni tó láìkì lélẹ́yìn náà àwọn náà màmá sí ẹ̀kọ́ tí dáàdì mi ẹ̀ ṣe dá ẹni tó láìkì lélẹ́yìn náà kò síbi tí ó sì àdúrà ní ẹbọ gbogbo ẹ̀ kọ́lọ́ máa kẹ̀yìn ọmọ séèyàn náà ẹ̀jẹ̀ kọ́lọ́ máa kẹ̀yìn ọkọ séèyàn náà kọ́lọ́ máa kẹ̀yìn ìyàwó séèyàn náà dábàá sọ pé wọn ò ní rí bìtìrì ìyàwó tọrọ ẹni o ṣòye kéèyàn má jẹ́ kó rí tó máa pààyàn lẹ́nu ẹ̀jẹ̀ ọlọ́wọ́n bá mi dúró tì ọlọ́wọ́n bá mi dúró tì gbogbo àwọn ọmọ náà ti ẹ̀dẹ̀ tí torí wọn because ẹ̀ máa ń sọ ọkọ̀ ìwọ tó bá ti tọ́jú ọmọ ọ̀tá tèmi ní ẹ̀ wàláì èèyàn tó bá ti tọ́jú ọmọ ilé ayé yìí because ẹ̀yin tẹ jókòó yìí tàjọ jókòó yìí àtẹni tẹ bá mi tó wá bá mi yìí àtẹni tó wọlé yìí náà tó bá tó stage kan oníkálukú lè máa jókòó wáyé jókòó yìí mọ́ ó lè jòrí fóònù láti máa sọ̀rọ̀ wípé ọ̀rẹ́ ayé àtijọ́ oníkálukú máa ti dàgbà ó máa kú wà tán ọmọ ẹ lórí ìwà àtàwọn ọmọ ẹ ló máa kú ọmọ ẹ ló máa sọ pé dáàdì ẹ jẹ́ ká ṣeré lọ síbi báyìí mo gbé yín lọ síbi báyìí dáàdì ẹ jẹ́ ká ṣeré bọ́tọ̀ ọmọ tó bá tọ́ á lọ fẹ́ lòmí ìṣe bàbá ẹ̀ á fẹ́ lòmí ìṣe màmá ẹ̀ ọlọ́run ní kẹ́yìn àwọn ọmọ yìí ẹ jèrè wọn lágbára ẹ ní fojú sunkún ẹ ní fojú sunkún gbogbo gbàtíre wọn bá dé ọ̀hún ní fìlí ṣàwárí gbogbo gbàtíre wọn bá ṣe ọ̀hún ní fáwọn náà ṣàwárí gbogbo gbàtíre wọn bá dé ọ̀hún ní dùbúlà rẹ gbàtíre wọn bá dé ọ̀hún ní sọnù ọmọ Elédùmarè gbogbo ibi tójú rere ọlọ́run wà làwọn ọmọ yìí máa bá pàdé gbogbo ibi tójú rere yìí wà làwọn ọmọ yìí máa bá pàdé ẹni tó bá bá wọn ṣàmì ọlọ́wọ́ aná mi sọ. Ọlá bisimilayi iná tẹ̀lé. Bisimilayi rahman rahim iná àtọ̀ iná kàlkàwsà. Wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.